A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ti bu ẹnu àtẹ́ lu ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kebbi bí ó ti ní kò yẹ kí wọ́n ṣe àgbékalẹ̀ ìyọ̀ǹda wọn gẹ́gẹ́ bí àṣeyọrí ṣùgbọ́n ìjẹ́rìísí ìṣòro tó ń dojúkọ ààbò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde àná ni Àtíkù ti ní ìpadàbọ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin yìí kì í ṣe àmì ayẹyẹ ṣùgbọ́n ìránnilétí wípé àwọn adàlúrú ń ṣọṣẹ́ bó ṣe wù wọ́n láì rẹ́ni yẹ̀ wọ́n lọ́wọ́ wò, wọ́n dúnàádúrà bó ṣe wù wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n tún ń pàṣẹ ohun tí wọ́n fẹ́ tí ìṣèjọba tó wà lóde wá ń fi àtẹ̀jáde bojú. Àtẹ̀jáde yìí ni Àtíkù fi fèsì sí ọ̀rọ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní ọjọ́ Ajé. Ọ̀nànúgà ni ó ṣàlàyé ipa tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kó pẹ̀lú iléeṣẹ́ ológun kí wọ́n tó ríbi tọpinpin àwọn ajínigbé láti rí àwọn akẹ́kọ̀ọ́bìnrin gbà kalẹ̀ láì san owó ìdásílẹ̀ ransom. Ṣùgbọ́n Àtíkù dá gbogbo àlàyé Ọ̀nànúgà nù bí ó ti ní ọ̀rọ̀ ìtìjú láti dọ́gbọ́n pọ́n orílẹ̀-èdè lé lórí kùdìẹ̀kudiẹ ìjọba ni Ọ̀nànúgà ń sọ. Àtíkù ní bí ó bá ṣe wípé lótìítọ́ ni àjọ DSS àti iléeṣẹ́ ológun ń tíráàkì àwọn ajínigbé, èéṣe tí wọn kò fi rí wọn mú, ṣekú pa wọ́n tàbí wó wọn palẹ̀ lẹ́ẹ̀kan náà? Èéṣe tí ìjọba fi ń dánnú wípé àwọn ní ìjíròrò pẹ̀lú adàlúrú yálà tí ó yẹ kí wọ́n ṣekú pa wọ́n? Èéṣe tí wọ́n fi ṣe àdínkù ìwà adàlúrú sí ìbáraẹnisọ̀rọ̀ láàrin àwọn ọ̀daràn àti òṣìṣẹ́ ìjọba? Àtíkù fi kún un wípé àlàyé ìjọba ṣe àfihàn wípé adàlúrú àti báńdíìtì ti gba iṣẹ́ ìjọba pẹ̀lú bí wọ́n ṣe ń dúnàádúrà gba owó ìdásílẹ̀ tí wọ́n sì ń rìn fàǹdà láì lè fi ọwọ́ kàn wọ́n tí iléeṣẹ́ ààrẹ sì ń ṣe ayẹyẹ ìfọwọ́sowọ́pọ̀ wọn. Àtíkù ní kò sí orílẹ̀-èdè tó ní nǹkan ṣe tó ń ṣe àjọyọ̀ ìdúnàádúrà pẹ̀lú adàlúrú. Kò sí orílẹ̀-èdè tó gbọ́dọ̀ kí ara rẹ̀ kú oríire lórí wípé wọ́n fi ààyè gba ajínigbé àti rìn fàǹdà padà sínú igbó lọ jí àwọn mìíràn gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni wọ́n yọ̀ǹda akẹ́kọ̀ọ́bìnrin 24 láti ilé-ìwé Government Girls Comprehensive Secondary School Maga tí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn ìkọlù ọ̀sẹ̀ tí ó kọjá fún obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Kebbi Hajia Zainab Nasare Idris. Níbi ayẹyẹ tí ó wáyé ní Birnin Kebbi ni kọmíṣánná fún ètò ẹ̀kọ́ Halima Bande ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àlàáfíà ni àwọn ọmọdébìnrin wọ̀nyí wà. Bande fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò ṣe ìjàmbá fún àwọn ọmọ wọ̀nyí nínú ìgbèkùn. Ó fi kún un wípé gómìnà Nasir Idris fi gbogbo ara ṣàmójútó gbogbo ìgbìyànjú àti rí àwọn akẹ́kọ̀ọ́bìnrin wọ̀nyí gbà kalẹ̀. Ó ní ọkàn gómìnà kò balẹ̀ láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ wọ̀nyí gbé, kò lè sùn bẹ́ẹ̀ ni kò lè wo. Gbogbo ìgbésẹ̀ ni gómìnà ṣàmójútó, àwọn kò lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tán. Nígbà tí ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn òbí, Malam Ilyasu Garba fi ìdùnnú rẹ̀ hàn sí gómìnà, ẹ̀ṣọ́ aláàbò, adarí ẹ̀sìn àti ará ìlú tí wọ́n fi ara wọn jì. Garba ní ó dá àwọn lójú wípé níwọ̀nba ìgbà tí gómìnà náà ti lọ́wọ́ sí àwọn ọmọ wọn yóò padà sílé láyọ̀ àti àlàáfíà. Àwọn sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí tí ó mú wọn padà. Olórí ìletò Maga Muhammad Sani Dantani náà gbóríyìn fún gómìnà fún ìdásí rẹ̀ lórí ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́. Ó ní gómìnà mú ètò ààbò ará ìlú lọ́kùnkúndùn ni ó fi tètè fèsì láti rí i dájú wípé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kalẹ̀ láì fi ara pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Dahiru Usman Bauchi ti di olóògbé ní Kaduna lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Orísun ìròyìn láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí fìdí ẹ̀ múlẹ̀ wípé onímọ̀ ẹ̀sìn tí ọjọ́ orí rẹ̀ lé lọ́gọ́rùn-ún 100 di olóògbé lánàá Ọjọ́rú. Lẹ́yìn èyí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Bashir Ahmad náà ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti kọ wípé
Pẹ̀lú ẹ̀dùn ọkàn ni àwọn fi gba ìròyìn ikú adarí ẹni ọ̀wọ̀ tí ó jẹ́ ọ̀kan lára àwọn adarí Tìjàníyà ní Nàìjíríà. Kí Ọlọ́run pa àṣìṣe rẹ̀ rẹ́, fi àlìjánà jíǹkí rẹ̀, àmínà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gbà láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti gbógun ti ìṣòro agbésùmọ̀mí àti àdàlúrú. Lánàá ni ààrẹ ní òun ké sí ilé ìgbìmọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò òfin orílẹ̀-èdè láti fi ààyè gba àwọn ìpínlẹ̀ tí wọ́n nílò ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá. Ààrẹ tí ó kéde ìlò fararọ lórí ààbò jákèjádò orílẹ̀-èdè láti fi fèsì sí ìkọlù wá darí iléeṣẹ́ ológun àti ọlọ́pàá kí wọ́n gùn lé gbígba òṣìṣẹ́ sí i lọ́pọ̀ yanturu láti fi gbáradì fún gbígbógun ti àwọn àdàlúrú. Bákan náà ni ààrẹ pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ọdẹ inú igbó forest guard àti ètò ààbò tó le daindain ní gbogbo agbègbè tí ààbò ti kù díẹ̀ káàtó, bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣèní ni wọ́n ti ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àwọn ìpínlẹ̀ kan àti aráàlú ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn kan ṣi àǹfààní yìí lò fún ìmọ̀tara wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀kọ̀ọ̀kan àwọn ìpínlẹ̀ 5 tí ó wà lábẹ́ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn bíi Ọ̀yọ́, Oǹdó, Ògùn àti Èkìtì ni wọ́n ní ẹ̀ṣọ́ aláàbò mìíràn, pàápàá jùlọ Àmọ̀tẹ́kùn, láti fi fèsì sí gbọmọgbọmọ ìṣòro ààbò. Ìpínlẹ̀ Èkó tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí náà ní ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń pe orúkọ wọn ní Neighborhood Watch láti fi ọwọ́ kún iṣẹ́ àwọn ọlọ́pàá. Ní ẹkùn gúúsù ìlà oòrùn ni wọ́n ti ní ebùbé àgù tí àwọn gómìnà ìpínlẹ̀ Anambra, Imo, Abia, Enugu àti Ebonyi jọ dá sílẹ̀. Ní ẹkùn àríwá ni ọ̀pọ̀ ìjọba ìpínlẹ̀ jọ ṣe ìdásílẹ̀ Civilian Joint Task Force láti fi pa òfin àti àṣẹ mọ́. Lánàá ni àwọn gómìnà láti gúúsù ìwọ̀ oòrùn, gúúsù ìlà oòrùn àti gúúsù gúúsù jọ ní ìpàdé ní Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn láti foríkorí lórí ọgbọ́n inú fún ètò ààbò ní agbègbè wọn. Nínú àtẹ̀jáde wọn ni wọ́n ti jọ pa ohùn pọ̀ wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ló lè ṣe é. Èyí ló mú ààrẹ Tinubu ní ìjọba àpapọ̀ yóò tì wọ́n lẹ́yìn bí ó ti pàṣẹ kí wọ́n gba òṣìṣẹ́ 20,000 sí iṣẹ́ ọlọ́pàá, kí àpapọ̀ iye tí wọ́n fẹ́ gbà báyìí lè jẹ́ 50,000. Ó wá darí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ṣe àmúlò ọgbà ìdánilẹ́kọ̀ọ́ agùnbánirọ̀ orientation camp fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà síṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ ológun láti ilẹ̀ Guinea-Bissau ti kéde wípé àwọn ti gba ìṣàkóso orílẹ̀-èdè West Africa lánàá bí wọ́n ti ti ẹnu ibodè tí wọ́n sì wọ́gi lé ètò ìdìbò lẹ́yìn ọjọ́ 3 tí ìdìbò gbogbogbò wáyé. Ṣùgbọ́n ààrẹ tó ń ṣèjọba lọ́wọ́ Umaru Sissoco Embalo torí ṣe lóore láti jáwé olúborí wà nínú ilé kan lẹ́yìn olú iléeṣẹ́ ológun pẹ̀lú olórí òṣìṣẹ́ àti mínísítà abẹ́nú, gẹ́gẹ́ bí ọ̀gá ológun kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe jábọ̀ fún akọ̀ròyìn AFP. Ìkéde wọn tẹ̀lé ìró ìbọn tó ń dún lákọlákọ nítòsí ààfin ààrẹ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n gba ìṣàkóso ojúnà tí ó já sí ilé tí ààrẹ wà. Lọ́sàn-án àná ni ọ̀gágun Dennis Nkaha tí í ṣe olórí ọ́fíìsì ológun ààrẹ sọ fún àwọn akọ̀ròyìn wípé ikọ̀ ológun níbi tí a ti rí gbogbo ẹ̀ka ológun ti gba ìṣàkóso orílẹ̀-èdè. Ó ka ìkéde tí wọ́n fi sórí tábìlì bí àwọn ológun ṣe yí tábìlì ká. Síwájú àkókò yìí ni Embalo àti olùdíje láti ẹgbẹ́ alátakò Fernando Dias ti kéde àṣeyọrí ara wọn níbi ìdíje du ipò ààrẹ bí wọ́n ti ń retí èsì ìdìbò láti ọ̀dọ̀ ìjọba ní Ọjọ́bọ̀. Ó ti tó ìgbà kẹrin tí ìdìtẹ̀gbàjọba ti ń wáyé lẹ́yìn òmìnira àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú àti gbàjọba. Guinea-Bissau wà lára orílẹ̀-èdè tó tòṣì jùlọ. Ó tún jẹ́ ìlú tí òwò egbògi olóró ti wọ́pọ̀. Ìdókòòwò tí àìfọkànbalẹ̀ òṣèlú pa kún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé agbára ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti tìpa pẹ̀lú àwọn ilé ìjọba mìíràn látàrí ìró ìbọn tó ń dún nítòsí ilé ààrẹ orílẹ̀-èdè.
ẹ̀ṣọ́ aláàbò méjì ní ìbọn bá lórí ìṣẹ̀lẹ̀. Gómìnà Patrick Morrisey ni ó kọ́kọ́ ṣe ìkéde wípé ẹ̀ṣọ́ méjèèjì ti kú lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ X. Lẹ́yìn náà ni ó ní òun gba ìròyìn tó tako ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ààrẹ Donald Trump wà ní Mar-a-Lago Resort Home ní Palm Beach, ìlú Florida nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Akọ̀wé ilé agbára Caroline Leavitt sọ nínú àtẹ̀jáde wípé ilé agbára ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀, wọ́n sì ti ń tọpinpin rẹ̀. Wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ tó ààrẹ létí. DC ọlọ́pàá Metropolitan ní afurasí kan tí ó lọ́wọ́ nínú ìbọn yínyìn ti wà ní àkàtà ọlọ́pàá. Láti oṣù mélòó sẹ́yìn ni ikọ̀ ẹ̀ṣọ́ ti wà ní Washington, DC gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ Trump àti gbógun ti àwọn ọ̀daràn ní olú ìlú fún orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìyá tó bí ọmọ àkọ́kọ́ fún ìlúmọ̀ọ́ká olórin David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido, Sophia Momodu ti ṣe àfihàn wípé òun kò rí kọ́bọ̀ gbà fún àmójútó ọmọ rẹ̀ láti ọ̀dọ̀ Davido. Sophia sọ ọ̀rọ̀ yìí láti fi fèsì sí àhesọ lórí àmójútó ọmọ wọn Imade Adeleke. Lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Instagram ni Sophia ti ṣe àfihàn wípé òun nìkan lòun dá tọ́jú ọmọ wọn láti ọdún 5 sẹ́yìn. Sophia ní pẹ̀lú wípé òun kò rí àtìlẹ́yìn kankan láti ọ̀dọ̀ Davido, ọmọ wọn kò lálàsì, ó ń dàgbà ní agbègbè tó pamọ́, inú rẹ̀ sì ń dùn. Bákan náà ni ó ṣàlàyé wípé ọmọ yìí ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú òbí rẹ̀ méjèèjì. Bí ó ti rọ àwọn èrò orí ẹ̀rọ ayélujára netizens kí wọ́n dẹ́kun àti máa lọ́ àgbélẹ̀rọ ẹ̀sùn mọ́ ọmọ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Èyí ń wáyé lẹ́yìn tí wọ́n bu ẹnu àtẹ́ lu Sophia wípé ó mọ̀ọ́mọ̀ má jẹ́ kí Imade kópa nínú ayẹyẹ ọjọ́ ìbí ọdún 33 Davido tí ó wáyé ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ní Atlanta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.